kọ́lọ́n kúkú ṣàánú ni bá jẹ́ kìrìsìtẹ́nì nìyẹn ní ìsìn ẹgbẹ́ akọrin orin ìwo náà wọn ò kọ ilé ló lọ tààràrà bàbá rẹ̀ lé o ní bàbá tó lè kú sí orí obìnrin nílé ìtura lóòtẹ́ẹ̀lì ilé náà ló lọ ní ọlọ́run ó kú rẹ́jọ́ dá àbí ní ìsìn tún àwọn tó fọ́nì ní wípé ó lè dipò gidi mú báwọn o ní ṣọ́ọ̀ṣì ibi tí máa lọ bá jẹ́ kìrìsìtẹ́nì ní bá sì jẹ́ mùsùlùmí ni ni wọ́n rí ẹrù ẹ̀sìn lórí kẹ́kẹ́kẹ́ ní tó fọ́nì jù ni wípé wọ́n ní máa yí street débi wípé ó ya ọ̀pọ̀lọpọ̀ gan lẹ́nu pẹ̀lú rẹ ló lọ fall into that kind of victim. ṣé ilé ìjọsìn gan lè gbòkú eléyìí báyìí sáwọn àfa bá sì jẹ́ mùsùlùmí ni ṣé wọ́n lè sìnkú rẹ báyìí ọ̀rọ̀ èkú lè tura mọ́lẹ̀ lómi ò dúró lé jẹ́ kó kú lé jẹ́ irọ́ ni o kò ní kú bí aṣọ rẹ wà wọ́n ti gbé ẹlòmíín ṣe pé ta ló mọ iye ayé student tí ó ti bàjẹ́ bá nípasẹ̀ wípé tí ìbá fi tipátipá bọ́ ní àtìsepọ̀ ọ̀ ní rí ọ̀nà lọ nílé ìwé yìí bámbámbám ọdún èrè ni ẹ̀yin tẹ́ ẹ bá ti ń tẹ̀lé mi tipẹ́ ẹ rí i pé láti bẹ̀rẹ̀ ọdún yìí ni mo ti ní ọdún yìí ọdún èrè ni òǹkálukú náà ní oko ẹ sì rí wípé òǹkálukú ń kó èrè tiẹ̀ ìbáà ṣe rere ni ìbáà ṣe búburú ni nínú ọdún yìí ó kọjá bẹ́ẹ̀ àṣírí gan òbò ilé ìtura odidi géńdé ọlọ́run tó níyàwó ńlé ọ̀sẹ̀ yẹ́sàìdù níwájú ọlọ́run àti wájú èèyàn ọ̀rẹ́ sórí ibú kiri iyún tiẹ̀ wá forígún bì kan ní ìsìn àwọn ikú bo léyìn láṣìírí bí òṣèlédì náà ní ìsìn báyìí òun náà ti bẹ́ńléńlé ọ̀pọ̀lọpọ̀ yín fẹ́ dúró sùúrù lérè mọ́ ní ìsìn ọlọ́run ṣògo lẹ fẹ́ mọ́ wá káàkiri ẹ̀jẹ̀ ìyàwó ológun ẹ̀jẹ̀ sinmi mọ́ ẹ̀jẹ̀ sinmi ọlọ́run ṣògo lẹ ń wá káàkiri ẹ̀sán àwọn abitọ́ bẹ́ẹ̀ bá ti dùn ni ẹ̀ ń wá ilé tẹ̀tẹ̀sẹ̀ bọ̀ tẹ́ bá bẹ jẹ́ tẹ́ mọ́ sórí burúkú òṣì kiri ohun tí bá ti ẹ̀ẹ́dẹ́gbẹ́ wọ̀n ní ìsìn o mọ̀kànmọ̀kàn ló yẹ kàn tó wá dìgbà tó bá kàn wọ náà kó tó di pọ́ ronú rẹ ni àbọ̀ ronú rẹ kó tó kàn Aláàjì Kẹ́rí iná o ẹ bá lẹ̀ ní jáwọ́ ọ̀pọ̀lọpọ̀ yín tó jẹ́ wípé ẹ ní fún ìyàwó ilé ní ìsinmi ẹ ní fún ọ ní ìsinmi òṣìlẹ̀ ń ṣe ẹ mọ̀ sọ pé ọkọ ẹnìkan òun là lé ẹnìkan ẹ̀yin náà bò ńlẹ́ńlẹ́jọ́ kan ẹ kò tí òun ti kò tiẹ̀ ní ìsìn kó mọ̀ ọ́ràn ni lọ́gbọ́ ẹ̀wọ̀n torí ó yẹ kírú ìyàwó òun dúró pé ọwọ́ rẹ̀ àbí ẹ mú dáadáa o ẹ mú dáadáa òun ló ṣekú pa ẹ̀wọ̀n ní nígbà táwọn òbí rẹ̀ náà bá rè gbé breakfast fún ọ tán gbé lunch fún àti dinner lọ́gbọ́ ẹ̀wọ̀n next time tó bá ń pe side ọ̀ fèrègè Aláàjì Kẹ́rí iná máa like ẹ̀ comment ẹ̀ share dàbọ̀.